tó di pọ́n wá ń kà. Pàtàkì ní àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá láyé jọ́sí kó tó di ayé òyìnbó, mo ní túláàsì ní fún gbogbo òbí láti kọ́ ọmọ tiwọn gẹ́gẹ́ bí wọ́n ti ń kíni. Àwọn ọmọ kéékèèké tánjọ́kùnrin wọn a máa kọ́ wọn pé dídọ̀bálẹ̀ là á dọ̀bálẹ̀ bá bá fẹ́ kí àgbàlagbà, tó bá jóbìnrin àmọ́ kúnlẹ̀ kí àgbàlagbà ní o. Bá a ṣe ń kí ọmọdé tí a jù lọ ó yàtọ̀ sí bá a ṣe ń kí àgbàlagbà tó bá jù ní lọ. Kára ó le ìní Yorùbá ní àákí ìjòyè, bẹ́ẹ̀ ni a kì í kí ọba lóòró àmọ́ dọ̀bálẹ̀ kí ọba ni. Bó bá jóbìnrin ní kí ọba àyíká, bó bá jóbìnrin àyíká ọ̀tún àyíká òsì, bó bá jọ́kùnrin ni a sì dọ̀bálẹ̀ aṣífìlà orí rẹ̀ tó bá fẹ́ kí ọba. Nínú ìwà ìrẹ̀lẹ̀ pátápátá ni là á kí àgbàlagbà ní ilẹ̀ Yorùbá. Bá a bá rẹ́ni tí ò bá kí ni tàbí tí kò mọ̀yàn kí ní ayé ìjọ́sí nílẹ̀ Yorùbá, alábùkù èèyàn ni là á perú wọn tàbí ìdílé wọn pàápàá. Ara yíyá báyìí ni Yorùbá fi máa ń kíyàn o. Ara yíyá ni Yorùbá fi máa ń kíyàn. Bẹ́ẹ̀ sì ni ara yíyá báyìí ni Yorùbá fi máa ń dáhùn. Ìyẹn làwọn Yorùbá ṣe ní pé ká rí ni lókèèrè ká ṣàríyá ó yó ni jó oúnjẹ lọ. Bá a bá fi ara yíyá kíyàn, èèyàn náà tó fẹ́ dáhùn a sì fara yíyá àfi dáhùn bákan náà. Civilization ló jágbá sí gbogbo ìgbàlá ìgbà. Ẹ mọ́ gbàgbé pé a wí bẹ́ẹ̀ ń jẹjọ pé àṣà ìkíni ní ilẹ̀ Yorùbá ó létò a kì í dédé kíni wọ́n àmọ́ gbogbo ẹ̀ ló létò. Èyí tá a fi ń kíni ní àsìkò báyìí ó yàtọ̀ sí tá a fi ń kíni nígbà tí nǹkan míì tàbí ìṣẹ̀lẹ̀ kan bá ṣẹ̀. Ó tún yàtọ̀ sí ìgbà tá a bá ń bára ẹni ṣeré láti ìgbà dé ìgbà bá a ti ń kíni. Gbogbo ọ̀nà tàbí àṣà ìkíni ní ilẹ̀ Kóòtù Òjíire ń ló létò. Kó tó wá di mọ́rí ìta ọ̀làjú ṣàlàyé. Èṣù ti dá ayé tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàyé. Ẹ mọ̀ pé sọ́njẹ̀jọ pé ẹni tí ò bá ti kíni kú àbọ̀ òun pàápàá ó pàdánù ẹ̀kú ilé. A kì í fi àgbà tàbí ọjọ́ orí ẹni a kì í fi rẹ́ni jẹ tó bá ti di pé ká kíni nílẹ̀ Kóòtù Òjíire. Torí pé pàtàkì ní kíkíni fún ọmọdé, pàtàkì ní kíkíni fún àgbàlagbà, ó sì ṣe pàtàkì bákan náà irú ìwà tá a bá gbé wọ̀ nígbà tá a bá ń dáni lóhùn. Òkúta náà fi ṣáná gbà kan ọ̀làjú ṣàlàyé. Bá tó máa lo ṣáná òyìnbó ọ̀làjú. Ẹ rí i pé béèyàn bá ń kíni, ẹ bá rọmọ tó ń kíni dáadáa lóde òní, ẹ ti mọ̀ pé ọmọ yìí yàtọ̀ sáwọn ọmọ òde òní. Ẹ mọ̀ gbọ́ àwọn ọmọ òde òní bọ́n ṣe máa ń ṣe kọ́lẹ̀ ní ìṣe máa ń ṣe ọmọ àgbà ọmọ ọ̀dọ̀ àgbà lẹ́ni. Torí wọn ó ti wò ó ìyẹn tó túmọ̀ sí pé a máa ń kọ́ ọmọ ní ara ẹ̀kọ́ ilé òun ni kíkíni wà. Ẹ rí òbí tó bá níláárí, òbí tó bá wúlò yóò ti máa sọ fáwọn ọmọ tiẹ̀ pé àlejò ṣó ní kí ẹni ní àbò òrùpẹ́ ẹgbẹ́ rẹ ni, kódà bẹ́gbẹ́ rẹ dé pápá yóò ní ṣó ní kí àwọn ẹlẹgbẹ́ rẹ ni, ṣó ní kí àwọn àbúrò rẹ ni. Pé èèyàn dàgbà kọ́ ni pé a gbọ́dọ̀ kí rárá. Dandan ni fún ọmọ ilẹ̀ Yorùbá, ọmọ Kóòtù Òjíire láti kí èèyàn ẹnikẹ́ni tó bá pàdé. Ó lè jábúrò, ó lè jójúgbà rẹ̀, ó sì lè jẹ́ àgbàlagbà sí. Ẹja wò báyìí torí àsìkò wa, ìpele mẹ́ta tàbí ọ̀nà mẹ́ta òun ni àṣà ìkíni nílẹ̀ Yorùbá tó dá sí. Ẹja wo alákọ̀ọ́kọ́ báyìí, ìkíni lójoojúmọ́ ń gbogbo gbà ó ṣe pàtàkì, ó ṣe dandan, èèyàn gbọ́dọ̀ kíni. Kí là ń sọ gan nípa eléyìí náà ni pé àsìkò mẹ́ta gbòógì ló wà nínú ọjọ́: àárọ̀, ọ̀sán àti alẹ́. Tàbá lè ní pé òwúrọ̀, ọ̀sán àti alẹ́. Àsìkò mẹ́tẹ̀ẹ̀ta yìí ó ṣe gbòógì, ó ṣe pàtàkì nínú ọjọ́ nínú òye ilẹ̀ Yorùbá. Bí mọ̀lẹ́bí bá jí ní kùtùkùtù òwúrọ̀ wọn a mọ́ kíra wọn ẹ kú àárọ̀ o tàbí ẹ kú òwúrọ̀ o. Kíkí yìí ṣe pàtàkì. Ìyàwó ilé eléyìí tó jẹ́ ìyálé ilé òun yóò kí ọkọ tiẹ̀, ọkọ náà ó dáhùn. Baálé wọn ó kí baálé ilé, wọn ó kí ìyálé ilé,
gbogbo àwọn tó bá jágbà nulé wọn ó kí wọn pátápátá. ẹ̀ ń bá jẹ́ ọmọdé tó jọkùnrin yóò dọ̀bálẹ̀, ẹni tó bá jẹ́ obìnrin yóò kúnlẹ̀. Kódà ìyàwó a máa kí ọkọ rẹ̀ lórí ìkúnlẹ̀ ni o. Àwọn Yorùbá ní alábùkù obìnrin báyìí ní gbé oúnjẹ fọ́kọ rẹ̀ lóòró. olóṣèwé dìde ọ̀làjú ṣàlàṣe olùtìkà yìí tipẹ́tipẹ́ ọ̀làjú ṣàlàṣe. Gbogbo mọ̀lẹ́bí inú ilé gbọ́dọ̀ kọ́kọ́ kí baálé ilé àti ìyálé ilé o. Ìyàwó àti ọkọ wọn á kíra wọn bákan náà lọ́nà tara wọn. Ọmọ àti òbí wọn á kí ara wọn. Yìí ni láyé ìjọ́sí ẹgbọ́ ṣóòṣì pọn dandan lóde tòní. ìbọn káwọn kú pàdé ọ̀làjú ṣàlàṣe. Àkàìmọye nǹkan tá a lè ṣe pé ó ti mú ìyàtọ̀ bábà tí í ṣe lóde tòní tó yàtọ̀ sí ti ayé ìjọ́un. Bọ́ọ̀mọ bá kí baba lóde láyé ìjọ́síhun bójóbìnrin bójọ́kùnrin yóò kúnlẹ̀ yóò kí baba rẹ̀. Níbi ìdáhùn baba lọ́pọ̀lọpọ̀ ọmọ ti máa ń mọ oríkì wọn. Pẹ̀lẹ́ ọmọ mi, ọmọ Ọlálọ́mí, ọmọ Abísújó kọ ìjàkadì lóru tọ̀fà yóò ti mọ òkì rẹ̀. Ìdáhùn baba sọmọ nù. Tàbí kó kì ọ́ pa Àjàó Àró ọmọ Ẹrúpẹ́ kò nímọ̀dé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó ti kínu. Nínú ìdáhùn baba òun ńlọmọ ó ti mọ gbọ́ oríkì pé ẹ̀bọ́n ti mọ kì wá ń lé wa rèé. Kò rí bẹ́ẹ̀ mọ́ lóde tòní. ọdún náà fi ṣe bẹ́ẹ̀ gbà kan ọ̀làjú ṣàlàṣe. ká tó máa lókun kí bọ́ọ̀dù ọ̀làjú ṣàlàṣe. Torí àsìkò wa ẹja mo báyìí a tún lè ní tán pè ní ìkíni àtìgbàdé ìgbà amúyíhun lérèfé lọ́sẹ̀ tó kọjá lọ. Ẹ má gbàgbé pé ẹ ní láti máa kọ́ àwọn ọmọ yín gẹ́gẹ́ bí wọ́n ti máa ń kíni. Pàtàkì ibẹ̀ èmi ò ní ọmọ sọ̀dẹ̀ ìbò ẹ má gbàgbé pé èdè ìbò yìí ìlà Haúsá fi lè gbọ́ tu Yorùbá ìní Yorùbá fi lè gbọ́ Ìbò èdè iná fi pa wá pọ̀ lédè Gẹ̀ẹ́sì a máa pè ní lingua franca tó mú gbogbo wa papọ̀ tá ilé gbọ́ra wa. Àmọ́ o àṣà tiyín kọ́ ẹ gbọ́dọ̀ jójúnu. Nílẹ̀ Faransé èdè tiwọn náà fi ń kọ́ mọ tiwọn. Nílẹ̀ Jámánì èdè tiwọn náà fi ń kọ́ mọ tiwọn. Nílẹ̀ China dòní olónìí èdè tiwọn iná fi ń kọ́ mọ tiwọn o. Ọmọ Yorùbá ọmọ aládé nìkan ìní wá fínrìnfínntìn tí ó fi kọ́ mọ tiẹ̀ o. Bọ́mọ tiẹ̀ ò bá wá ṣèdè ìbò inú abí tányányán ọmọ òmọ̀wé nu o. Dádì káàárọ̀ inú àsìbí ọmọ mi ọjọ́ tó ti ń lọ léèwé kò gbé ìbò àjẹpọ̀ ọmọ tiẹ̀ òmọ̀wé nu ìtẹ́ ṣayé ọmọ yín dànù o. Èdè Yorùbá ṣe pàtàkì ó ṣe kókó ẹja mú lọ́kùnkúndùn ká gbé èdè wa lárugẹ kí ìgbésí ayé wa ó sì lè lọ síwájú bákan náà. Ẹ̀yin ti gbọ́ rí ni pé èèyàn kan máa lálàá lédè Gẹ̀ẹ́sì rárá o. Èdè Yorùbá tá a fi bí òun gan náà wàá fi lálàá wàá máa gbìyànjú àti rọ sédè Gẹ̀ẹ́sì. lọ́dẹ̀ẹ̀sẹ̀ láì bọ́ṣọ wá nítorí kó má gbà níṣó nílé ọkọ. Àwọn àsìkò wà tán pọ̀ nínú ọjọ́ tó jẹ́ pé a máa ń ríra máa ń kíra. Ìyálẹ̀ta ń bẹ ń bẹ, àṣálẹ́ ń bẹ ń bẹ, kódà òru ń bẹ ń bẹ. Àwọn àsìkò tún bẹnu ọjọ́ ṣùgbọ́n yàtọ̀ sí àsìkò mẹ́ta tí mo ló jẹ́ gbòógì tó ṣe pàtàkì òwúrọ̀ ọ̀sán àti alẹ́ yìí a tún lè kí ọmọ Yorùbá ọmọ ẹkú là á pera wa. Ọmọ ẹkún ìtumọ̀ ẹkún ẹ̀tún gbọ̀ngbà mi ṣùgbọ́n pàtàkì ibẹ̀ ni pé gbogbo ìgbà tá a bá fẹ́ kíyàn ẹkú àsìkò báyìí ẹkú àsìkò báyìí àmọ́ fàsìkò kún ìgbà kíyàn ní ilẹ̀ Yorùbá ní àṣà wa ní kò sì lè parun lágbára Ọlọ́run ọba. ló ṣe wé ìwé ọ̀làjú ṣàlàṣe. Ìkíni àtìgbàdé ìgbà bẹ́ẹ̀ bá báyàn létẹ́ ẹ lọ léèyàn gbogbo àsìkò yòówù oníbà àti kíni bẹ́ẹ̀ bá ti ń gbọ́ àgọ́ onílé o onílé náà yá dáhùn lọ́hùn pé àgọ́ yá o ara ìkíni ilẹ̀ Yorùbá ni a wí bẹ́ẹ̀ ń jẹjọ́. Bẹ́ẹ̀ bá ráwọn èèyàn tán jókòó nígbàkúùgbà ẹ lè kí wọn kú kàlẹ̀ ẹ kú kàlẹ̀ o ẹ kú kàlẹ̀ o àwọn náà sì dáhùn ẹ káàbọ̀ o tàbí ẹ ṣeun o. Kódà bẹ́ẹ̀ èèyàn dúró nílẹ̀ Yorùbá oníbà àti kírú wọn ẹ lè kíyàn kú dúró ẹ ń jókòó ẹ lè ní ẹ kú ìjókòó ẹ kú là á kíra ẹni nílẹ̀ Yorùbá láti gbà dé ìgbà gbogbo àsìkò yòówù bẹ́ẹ̀ bá ti kíyàn pé ẹ kú yóò ti yéru ẹni òun náà sì dáhùn. Béèyàn bá ń wọkọ̀ tí ń rè dálẹ̀ tàbí tó ń wọkọ̀ tó ń lọ bòmíì ọkọ̀ àréfò àdúrà ni ọkọ̀ àréfò òun
ẹ̀hún náà sì dá yín lóhùn pé ṣeun tàbí tiyín náà ó dá a sì fàdúrà. Yorùbá kúndùn àdúrà gidigidi, a fẹ́ràn àdúrà. Bẹ́ẹ̀ bá ń kíyàn lédè Yorùbá lọ́pọ̀lọpọ̀ gbà nínú ìkíni àtìgbàdé ìgbà ẹ̀ rí i pé àdúrà ni àwọn náà sì fàdúrà dáhùn. Bóyá ẹjọ́ dápàdé ń pàdé ń bì káwọn wá débẹ̀ kù fún yín, ẹ kú wájú là á kí wọn. Béèyàn bá ń sùn lójú oorun gan tí ò lè dáhùn tẹ́ mọ̀ pé ni ó lè dáhùn, àtúmọ̀ kírú wọn gan ẹ mọ̀ kọjá lẹ́yìn kúrẹ́ tọ́ àsùnjí o ẹ retí kẹ́ni wọ́n dáhùn àmọ́ ẹ ti kí. Yorùbá mọ̀ kíyàn akúndùn ìwà ìrẹ̀lẹ̀ débi góńgó pé kéèyàn kan ó kí ni ká sì dáhùn pẹ̀lú ọ̀yàyà, Yorùbá ló ní. Kódà bó pẹ́ téèyàn ti wá bẹ̀ ọ́ wò tó bá pàdé rẹ̀ ẹ kú ìdìde ọjọ́ là á tún kí ipò kú ìdìde ọjọ́. Béèyàn bá yín parí ìjà ń jẹta ẹ kú atótónú jẹta o, Yorùbá ló ní. Béèyàn ṣe bí èèyàn nǹkan bá ṣe ọ̀rẹ́ mi kan àjọlọ kíyàn kò sì gbélé Yorùbá dáadáa, ìlú èbó ló gbé ló délé àjọlọ kí ẹni tí ọ̀fọ̀ ń ṣẹ̀ a sì débẹ̀ ó jókòó èmi náà jókòó ó sì ń wò mí òun náà sì fẹ́ kí wọn ló bá lahùn para ló ní ẹ má bínú o ẹ má bínú ṣé inú la ló ń bí wọn àbí ọ̀fọ̀ ṣẹ̀ wọn. láì bọ́ṣọ wá nítorí kó má bà níṣọ. ẹ kú ọ̀rọ̀ èèyàn ìlà kí wọn níbi tí ọ̀fọ̀ bá ti ṣẹ ni àwọn náà mọ bí wọ́n ti dáhùn lóhùn jẹ́jẹ́ torí pé kì í ṣe wọn ayọ̀ lọ́wọ́. béèyàn bá ń ṣe ìnáwó ẹ kú ìnáwó là kí wọn ibi tán bá ti ń ṣọdún tàbí gbogbo wa ń ṣe ọdún ẹ kú ọdún o ẹ kú ọdún là kíra ẹni. kódà bójú ò bá rọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìgbà ẹ kú ọ̀gbẹlẹ̀ àtúnlẹ̀kiri ohun gbogbo tó bá ṣẹlẹ̀ ìlà máa fi kíra wa. kíkí àwọn oníṣẹ́ owó náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá kí àgbẹ̀ láyé jọ́sí àròkọ bọ́dún dé o là kí wọn òun náà yá ní àṣẹ o. Bàbá kí alágbẹ̀dẹ àrọyé o ìlà kí wọn bójọ́dẹ àrìnpá o ìlà kí wọn bójó nídìrí ojú gbòòrò là kí wọn bóníṣòwò bá ń ṣòwò tiẹ̀ lọ́wọ́ àjẹ́ àwọ̀gbá ìlà kí wọn. Bá a bá pàdé olóyè lọ́nà kára olè là kí wọn ó bá jẹ́ ọba aládé kábíyèsí là kí ọba. Ìkíni nílẹ̀ Yorùbá ṣe pàtàkì à ń pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ lágbára Ọlọ́run lórí ètò yìí. Fúyà mo fẹ́ mọ dìde ọ̀fẹ́fẹ́ gbé mi gẹ̀rẹ̀ ó tún di ìgbà míì lágbára Ọlọ́run. Ajéwọlé Reverend Father lórúkọ tí mò ń jẹ́ ó dọjọ́ mẹ́jọ. ó tó di ìfọwọ́.